ó tún ti ṣẹlẹ̀ o. Òde àríyá tí Emmanuella Ẹlẹ́bàáyẹ́ ló lọ láìpẹ́ yìí, ẹ gbọ́ mi bí pẹ́pẹ́yẹ pọnmọ, ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí níbẹ̀. tó ti di woro sí woro. Wùmí Toríọlá gan ó ti fà á ké kọ́rí báyìí tó sì ti fárígá. Bẹ́yìn gan bá gbọ́ ohun tó ṣẹlẹ̀, àánú abiyamọ ó sì ṣe yín. tó àwọn awòràwọ̀ àwọn aríran wọn ti tún ríran sí ìbẹ̀ta àwọn LATEEF ADEDIMEJI àti Mọ́bímpé o. ẹ gbọ́ mi bí ọ̀rọ̀ bọ́ lẹ́nu wọn, ẹ wò ó sì kani láyà jọjọ. Tóyìn Abrahamu òun náà ti fi gbàjarè síta o, ìyẹn nípa ọkọ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí. ẹ wò ó ti di kólórí ó dorí ẹ̀ mú báyìí. ẹ gbọ́ nǹkan lọ lábẹ́ ọ̀run. Táwa Ajíṣefín ní òun gan ti bọ́ síta báyìí, ó sì ti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa ọkọ rẹ̀, ìyẹn ọkọ tó fẹ́ sílé. ẹ wá bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli lọ́wọ́lọ́wọ́ báyìí àti bó ṣe ń lọ nígboro ayé. ẹ wá gbọ́ wàhálà ti ṣẹlẹ̀ ó kó àwọn èpè ràbàdẹ̀ òun la rí tí Nkechi Blessing tó fi ránṣẹ́ yìí o. ẹ wò ó ti di ọmọ yẹrí ẹ òkò ń bọ̀. ṣàdédé la rí lérí lórí ayélujára tí ẹnìkan gbé sí ibẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fi èébú ara tó fi ń bú Nkechi Blessing níbi tí Nkechi Blessing tó ti lọ sí ibi tí wọ́n máa ń pè ní gym, níbi tí èèyàn ti máa ń ṣe àwọn ìmárayá gágá tí èèyàn fi máa mú ara èèyàn bọ̀ sípò, eléyìí táwọn olóyìnbó máa ń pè ní gym. òun náà ni a ti rí ẹnìkan tó dédé ya àwòrán rẹ̀ látọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ó ti jókòó. bó ti jókòó òun ẹ̀yin ó sì mọ̀ wípé ikùn rẹ̀ ó tóbi. tó eléyìí òun ni yìí ló wá fi sórí ayélujára ló bẹ̀rẹ̀ sí ní body shame Nkechi Blessing. leléyìí náà ló bá fárígá o, ló bá sọ wípé ló bá bẹ̀rẹ̀ sí ní wá fún padà ní orí ayélujára yẹn wípé kí ló máa ń ṣe àwọn ènìyàn bó ti ń wá fún tí ó ń bú tó ń rán sílé, bẹ́ẹ̀ ni ó tún bẹ̀rẹ̀ sí ní fi àwọn èpè kàbìtìkàbìtì ló ń fi kóńgò ló fi ń wọ̀n fún ní mẹ́sàn-án mẹ́wàá. tó ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé kí ló dé tí àwọn èèyàn tí wọn kì í lè mẹ́nu lọ́wọ́ náà àti wípé ó ṣe jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n bá rí gẹ́gẹ́ bí àléébù lára àwọn gbajúmọ̀ yìí òun ni wọ́n máa ń mú jáde. wọ́n rí ohun tí wọ́n bá ṣe tó dára. eléyìí ló bí Nkechi Blessing, ìyẹn eléré orí ìtàgé wa yìí, òun ló bí nínú tó jẹ́ kí ó bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì. ó wá ní kóun jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ o wípé wọn ò lè sọ bí òun ó ṣe gbé ìgbé ayé òun nítorí pé àwọn tó jẹ́ àwọn tòun tó jẹ́ ìdílé òun wọ́n nífẹ̀ẹ́ òun bẹ́ẹ̀, òun gan fúnra òun sì ní òun nífẹ̀ẹ́ ara òun dénúdénú. ó ní ọmọ òun o, ìyá òun, bàbá òun, ọkọ òun àti gbogbo àwọn tó jẹ́ ìdílé òun pátápátá ni wọ́n nífẹ̀ẹ́ òun dénúdénú, pé eléyìí gan ó tó lọ́tọ̀ wípé a jẹ́ wípé ìfẹ́ títí irú ẹni tó ń sọ irú ọ̀rọ̀ yìí, irú ẹni tó gbérù nǹkan báyìí wá sórí ayélujára, a jẹ́ wípé ìfẹ́ rẹ̀ gan kò ní ṣe nínú nǹkan kan nínú ayé òun. ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yìí tẹ̀dùn ọkàn tẹ́yìn gan sì rí wípé nǹkan tó ń sọ yìí ó dùn dọ́kàn òun ni ó ṣe ń sọ bẹ́ẹ̀. ohun tẹ́yìn náà bá wá rí ní abala àríwísí ẹgbọ́ ṣó dára. mo ní bójú bá rí ẹnu àdákẹ́, òun ni òwe àwọn Yorùbá sọ. ṣùgbọ́n ojú eléyìí kò dákẹ́ o, níṣe ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkàṣàkà sí gbajúmọ̀ yìí léléyìí tí kò bójúmu tó. kì í ṣe ohun tí wọ́n dá orí ayélujára sílẹ̀ fún léléyìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí wọ́n bá ti gbá máikrófóònù wọn, ìyẹn ẹ̀rọ agbágbé wọn, bí wọ́n bá ti gbá mú báyìí níṣe ni wọ́n ṣàmáa sọ oríṣiríṣi nǹkan. wọn ò fẹ́ mọ irú nǹkan tí ó fẹ́ bá pàdé lára ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀. ẹ gbọ́ mi, nǹkan lọ lábẹ́ ọ̀run o. Táwa Ajíṣefín ní, tẹ́yìn náà bá mọ Táwa Ajíṣefín ní, ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé. ó sì jẹ́ ẹnìkan tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn. ló bá bọ́ sórí ayélujára ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ nípa ọkọ rẹ̀.
ó sì ń sọ eléyìí tí Ọlọ́run ṣe nínú ayé ọkọ rẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. tó èyí òun náà la rí tí Táíwò Ajíṣefínní tó gbé wá sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó kọ́kọ́ kí ọkọ rẹ̀, ó kí ní mẹ́sàn-án mẹ́wàá, ó sì sọ ó tún sọ àwọn ọ̀rọ̀ dúndùn nípa ọkọ rẹ̀ yìí. Ó tún wá fi kún wípé ẹni tó máa ń ṣiṣẹ́ takuntakun òun ni ọkọ òun jẹ́, wípé ọkọ òun kì í ṣe ọ̀lẹ o. tó eléyìí ló wá fà á, eléyìí òun ni ló wá gbé lọ sí ibi nǹkan tó kàn lè ṣẹlẹ̀ gangan tí ó fi wá sórí ayélujára. Ó ní níṣe ni Ọlọ́run yọ̀ǹda odidi ilé ìgbafẹ́ tuntun eléyìí tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́, lọ́lọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn, tí ó sì jẹ́ wípé oore kàbìtì òun ni. bẹ́yìn gan bá wá délé ìgbafẹ́ ọ̀hún, kí ajé kú kalẹ̀, kódà níṣẹ́ lẹ́ẹ̀ máa gbèdì fún ajé báyìí. tó ilé ìgbafẹ́ ọ̀hún kì í wá ṣe ilé ìgbafẹ́ lásán o, àwọn eléyìí tó jẹ́ ti ìgbàlódé òun ni ilé ìgbafẹ́ tí à ń sọ yìí, ìyẹn hòtẹ́ẹ̀lì. bí ó ti wá ń kí ọkọ rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá yìí, bẹ́ẹ̀ lòun gangan fúnra rẹ̀ ló tún gbóṣùbà káre fún ara rẹ̀, torí níṣe ni ó ní láti máa sọ fún àwọn ènìyàn wípé ẹsẹ̀ òun gan náà tóun jẹ́ ìyàwó rẹ̀, ẹsẹ̀ òun dáa nínú ilé rẹ̀ lọ́pọ̀lọpọ̀, torí bí ẹsẹ̀ òun ò bá dáa nínú ilé rẹ̀ ni bí wọ́n ní bí ilé bá ń dára ẹbí obìnrin tó wà ń bẹ̀. eléyìí ló mú kí òun náà sọ irú ọ̀rọ̀ báyìí jáde, wípé níṣe ni ẹsẹ̀ òun dáa nínú ilé rẹ̀, òun kì í ṣe obìnrin oníjàngbọ̀n eléyìí tí kì í fẹ́ kí ọkọ ó lálùyọ. eléyìí ni ó gbé wá sórí ayélujára. kò wá tán síbẹ̀ o, kì í wá ṣe wípé kẹ́ẹ̀kan máa tẹ congratulations lásán, tẹ congratulations, tẹ kú oríire fún wọn nítòótọ́ lábẹ́ abala àríwísí, ṣùgbọ́n wọ́n tún wá gbé àǹfààní kan sí abẹ́ fọ́nrán yìí lélẹ́yìí tó já sí wípé wọ́n ń ṣetán láti pèsè iṣẹ́ fún àwọn tó bá ń wá iṣẹ́, irú bí àwọn tí wọ́n ti parí ilé ìwé tí wọn ò tí ì rí iṣẹ́. eléyìí ni wípé wọ́n ní kí ẹ lọ sí ìkànnì wọn, kí ẹ lọ wá iṣẹ́ síbẹ̀, nítorí pé wọ́n nílò àwọn ènìyàn tí yóò bá wọn ṣiṣẹ́ ní ilé ìgbafẹ́ yìí. wọ́n wá ní kẹ́ ẹ máa kàn sáwọn ní ìkànnì wọn. wọ́n wá tún jẹ́ kó yé àwọn olólùfẹ́ wọn wípé ìbáni wáṣẹ́ ká bá ní ṣe o. kì í wá ṣe wípé ẹ máa wá débi iṣẹ́ ọ̀hún tán olè ló máa tún wà lójú ẹlòmíì. níṣe ni ó sáà bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ má bà òun lójú jẹ́ o, bí òun ṣe bá yín wá irú iṣẹ́ yìí, kẹ́ má bà òun lójú jẹ́ rárá, kí ẹ ṣọmọ gidi ní gbogbo àwọn tí ó bá fẹ́ fi ìwé sí ilé iṣẹ́ ìyẹn ti hòtẹ́ẹ̀lì ilé tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ yìí. ẹ ra bá wa lọ sí abala àríwísí, kẹ́ ẹ ra bá wa lọ tẹ ẹ kú oríire Táíwò Ajíṣefínní àti ọkọ rẹ̀, kẹ́ ẹ bá wa tẹ̀ síbẹ̀. wọ́n ní bí a bá bóníre yọ̀, ire tiwa náà yóò tẹ̀ wá lọ́wọ́. òun náà ni àwa náà ṣe mú eléyìí wá sí orí ìròyìn lónìí. ẹ bá wa ra tẹ ẹ kú oríire sí abala àríwísí. mò ń bọ̀, mi ò tí ì dé, kò tí ì tán síbẹ̀ o. lórí ọ̀rọ̀ àwọn ìbẹ́ta LATEEF Adédìméjì àti Mọ́bímpé, àwọn èèyàn wọ́n ti tún gbé ọ̀rọ̀ míì dé o, àwọn aríran wọ́n ti tún gbé ọ̀rọ̀ míì dé o. ṣàdédé la rí ọmọkùnrin kan tó bọ́ sórí ayélujára, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ṣà ń bá wọn yọ̀, tólúkálukú tí wọ́n ń gbóṣùbà káre fún wọn, tí wọ́n tiẹ̀ tún kan sára sí Mọ́bímpé wípé akọlò gìdán bí ni wọ́n máa ń sọ, odidi akọ mẹ́ta òun ni òun jùlẹ̀ lẹ́ẹ̀kan náà, tí wọ́n sì ń sọ oríṣiríṣi, tí wọ́n ń tẹ kú oríire sí abẹ́ ìkànnì wọn lóríṣiríṣi, àti bí gbogbo àwọn ènìyàn, kódà tó fi mọ́ àwọn ìyá àgbàlagbà tí wọn ò tiẹ̀ mọ ibi tí wọn ò mọ ẹyẹ tó sú wọn, níbi tí wọ́n ti ń bá wọn, tí wọ́n ti ń kí wọn kú oríire. ibẹ̀ láti wá rí ọmọkùnrin yìí ló bá bọ́ sórí ayélujára, ló bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu LATEEF Adédìméjì àti Mọ́bímpé wípé irú orúkọ wo ni orúkọ tí wọ́n sọ àwọn ọmọ yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ wípé inú ìdílé mùsùlùmí òun ni LATEEF Adédìméjì ló ti wá. ẹ mọ̀ pé mùsùlùmí òdodo òun ni
LATEEF ADEDIMEJI tó wọ́n wá ní ó ṣe lè sọ àwọn ọmọ yìí ní orúkọ lárúbáwá nítorí wípé kí ni o orúkọ lárúbáwá tó sọ wọ́n o pé orúkọ ẹrú òun ni àwọn orúkọ náà tó ló bá tún kò wá tún dákẹ́ síbẹ̀ o ló bá tún sọ wípé ṣé bí ọmọ Yorùbá àtàtà òun ni LATEEF ADEDIMEJI wípé orúkọ tó sọ wọ́n yìí kì í ṣe nǹkan tí wọ́n ń pè lórúkọ mùsùlùmí nìyẹn pé orúkọ lárúbáwá ni tó ẹ gbọ́ kí wàá ní nǹkan tó burú níbẹ̀ nínú kéèyàn ó bí ọmọ kó sì sọ ní orúkọ tó wúyàn ṣé dandan ni kí èèyàn ó wo èrò àwọn èèyàn kó tó di pé èèyàn ó sọ ọmọ lórúkọ ni eléyìí ni a rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn tí wọ́n ń fi sábàlá àríwísí torí lọ́wọ́lọ́wọ́ báyìí abala àríwísí gan ó ń gbóná girigiri nítorí fọ́nrán eléyìí tí a rí tá a bá pàdé lórí ayélujára yìí tó lọ́mọkùnrin yìí kò bá tún dákẹ́ síbẹ̀ ó ní níṣe ni ó yẹ kí LATEEF ADEDIMEJI kó máa ṣe àfihàn ohun tó ń ṣe nínú eré wípé ṣe bí wọ́n máa ń ṣe bí ẹni gbé àṣà Yorùbá lárugẹ nínú eré ni kí ló wá dé tí òun ò fi sí tí kò fi sí ìṣe lójú ayé tó tún fi gbé orúkọ lárúbáwá tó fi gbé lé àwọn ọmọ rẹ̀ lórí pé ṣé ọmọ lárúbáwá ni tó eléyìí òun la rí táwọn èèyàn ń gbépò yẹnu lórí ayélujára ṣé ẹ sáà mọ̀ pé bẹ́ẹ̀ lómi bá ti gbẹ̀rọ àgbàgbé mú níṣẹ́ ni ó sàmọ́ sọ oríṣiríṣi tó wù ú tó kì í wá ṣe pé torí pé ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa tẹ̀lé ìkànnì yín tàbí kí wọ́n máa rí ọ̀rọ̀ sọ sí ohun tẹ́ ẹ bá gbé sí orí ayélujára kọ́ ni ó yẹ kẹ́ ẹ fi máa ba ẹlòmíì nínú jẹ́ òun la rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ LATEEF ADEDIMEJI àti Mọ́bímpé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dá òkú ọ̀rọ̀ yìí padà sí arákùnrin yìí wípé kí ló kan tiẹ̀ níbẹ̀ orúkọ tó bá ṣàwù bàbá ọmọ òun ló lè sọ ọmọ rẹ̀ tó èyí la rí lórí ayélujára tá a ní kí a mú wá sí etí ìgbọ̀yìn o tó ó ti wá tún di woro sí woro báyìí o WUMI TORIOLA ó ti fà á ké kọ́rí ó sì ti fárígá báyìí bẹ́yìn gan bá gbọ́ ohun tó ṣẹlẹ̀ àánú àṣeyín tó níṣe ni adédèrí WUMI TORIOLA tó bọ́ sórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní tu fọ́nrán bí ìṣèbé tó ṣàdédé la rí ìràwọ̀ òṣèré yìí ìyẹn WUMI TORIOLA tó bọ́ sórí ayélujára tó sì gbé àwọn fọ́nrán kan síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fi oko èpè rabadẹ̀rabadẹ̀ fún àwọn tó máa ń gbé ìròyìn òfegè nípa rẹ̀ ó ní kí wọ́n jọ kí wọ́n fi òun lọ́rùn sílẹ̀ wípé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ gangan tó jẹ́ wípé níṣe ni wọ́n ṣáà máa gbé oríṣiríṣi àwọn ìròyìn òfegè wípé ṣé nítorí wípé òun máa ń ṣọ́ra òun lọ́pọ̀lọpọ̀ ni pé àìmọye ìgbà òun ni wọ́n ti fẹ́ fóun ní májèlé jẹ yálà lóde àríyá ni tàbí ní báwọn bá lọ sí oko eré ni tó ó ní gbogbo eléyìí ṣóun ló tún wá ń bí wọn nú ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé níṣe ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dára àwọn tó tiẹ̀ tún jẹ́ akẹgbẹ́ rẹ̀ gan ló ṣàbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ dáàrin kan níṣe lomi bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú rẹ̀ pòlòpòlò àfi bíi ebòlò tó eléyìí òun la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá fún yín pé bó ṣe ń lọ nígboro ayé tó ní WUMI TORIOLA ló bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yìí wípé òun ò ṣetán àti ṣe àṣẹwó tàbí kóun máa gbé àwọn bàbá àlàyé tó ó ní òun ò lórí rẹ̀ torí rẹ̀ gan ló jẹ́ kóun ó tẹpá mọ́ṣẹ́ pé nídìí iṣẹ́ yìí òun náà lòun ti ń jẹ lòun ti ń mu tóun ti ń ṣe gbogbo àwọn nǹkan tí òun ń ṣe ṣùgbọ́n bàbá wa rí àwọn tó máa ń gbé ìròyìn òfegè lórí ayélujára kí àwọn ó lè rí èrò lórí fọ́nrán tiwọn tí wọ́n wá ń ṣe gbogbo àwọn eléyìí tán fi ń ba orúkọ òun jẹ́ bẹ́ẹ̀ la ṣe rí tó bẹ̀rẹ̀ sí ní fi àwọn èpè rabadẹ̀rabadẹ̀ àwọn èpè tó bẹ̀rẹ̀ sí ní fi bàṣíà tó fi ń wọ̀n fún àwọn èèyàn wọ̀nyí ẹ gbọ́ báwo lèyìn ó ti máa gbéròyìn òfegè lórí ayélujára nítorí wípé kíwọ ó lè rí àwọn alátẹ̀lé àti àwọn tí yóò máa wo fọ́nrán títì ẹ̀ àwọn ìwà yìí ò dáa ó sì yẹ kí a dínkù pátápátá lórí ayélujára nítorí wípé kí ni àwọn nǹkan tó ń dùn àwọn ẹlòmíì lọ́kàn òun ni ẹlòmíì fi ń ṣayọ̀yọ̀ lórí ayélujára léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ òun náà ni WUMI TORIOLA ló ṣe bọ́ sórí ìkànnì rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tómijé lójú pẹ̀lú tòun ti bínú òun la ṣe rí tí ó ń sọ àwọn ọ̀rọ̀ yìí Tóyìn Abraham òun gan ti wá fi gbàjarè síta nípa ti ọkọ rẹ̀ ìyẹn Kọ́láwọlé Ajéyẹmí
tó ó ti wá di kó lórí dorí ẹ̀ mú báyìí. tó Gbàjáre eléyìí tá a rí tó fi síta òun náà ni wípé a kàn gbọ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ dúndùn nípa ọkọ rẹ̀, tó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìfẹ́ tó wà láàrin wọn àti bí ọkọ rẹ̀ yìí bí ó ti máa ń gbárùkù tì ní gbogbo nǹkan tó máa ń ṣe pátápátá, àti bí ó ti máa ń fi ọwọ́ ọlá tó fi máa ń tọ́ ìyàwó rẹ̀ ìyẹn Tóyìn Abraham yìí. Bẹ́ẹ̀ la ṣe rí táwọn olólùfẹ́ wọn tí wọ́n sì ń gbóṣùbà káre fún wọn, tí wọ́n ń gbóṣùbà káre fún wọn pé àwọn tiẹ̀ nífẹ̀ẹ́ sí ìdílé wọn yìí lọ́pọ̀lọpọ̀. Tóyìn Abraham ó sọ nípa ọkọ rẹ̀, ó tún sọ bí ó ti ra àwọn ẹ̀rọ ayélujára ìyẹn fóònù ẹ̀rọ ìléwọ́ èyí tó jẹ́ olówó ńlá tó rà fún Samsung Galaxy. Ẹ gbọ́ mi, kódà bí ó ti wá rà fún yìí bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ wọn ni wọ́n ń sọ wípé kódà ohun tó tọ́ sí gan ó tún ju bẹ́ẹ̀ lọ, nítorí wípé kí ni ìfẹ́ wọn òun ni àwọn ń fẹ́, kò sì ní sí ohun tí yóò yà wọ́n láṣẹ Èdùmàrè. Òun la rí tí àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ lórí ayélujára tí wọ́n sì ń kan sára sí àwọn méjèèjì. Emmanuella ẹlẹ́bà yẹ́lò wa ìyẹn ayálẹ́ẹ̀dẹ́ bá mi Wàsíù Àyìndé nígbà kan rí. Ẹ wá gbóhun tó ṣẹlẹ̀ sí lóde àríyá eléyìí tó lọ ní àìpẹ́ yìí, bí ó ti bọ́lẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ kíá báyìí bẹ́ẹ̀ lèrò bó pitì àfi bí ìsàbò ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni wọ́n bò ó tí olúkálukú sì bẹ̀rẹ̀ sí ní gbé kámẹ́rà sí lójú, gbé sí lẹ́yìn ní gbogbo ibi. Ṣé ẹ sì mọ̀ wípé tẹ́lẹ̀ nígbà tó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ di ìyálájé ti Ẹ̀gbá yìí ó dín bí ó ti máa ń lọ sóde àríyá kù, ṣùgbọ́n ìyá wa ti tún jáde tán nínú ọlá ńlá báyìí. Kódà bó bá ń lọ sóde àríyá báyìí àmúralámùkanlẹ̀ ní ti ẹni yìí eléyìí tí òun gangan fúnra rẹ̀ jẹ́. Ṣé ẹ mọ̀ wípé bí ó ti wà lórí ayélujára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ báyìí, ó ti tún jẹ́ ẹni iyì sí. Ẹni iyì náà ni tẹ́lẹ̀, ó tún wá jẹ́ ẹni iyì sí báyìí. Eléyìí ni àwọn èèyàn rí, bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún tí wọ́n sì ń kan sára sí i ní ràbàdẹ̀ràbàdẹ̀ ní òde àríyá yìí. Bẹ́ẹ̀ la ṣe rí àwọn ènìyàn tó ṣe oríṣiríṣi fọ́nrán pẹ̀lú rẹ̀. Òun náà kì í wá ṣe abáramúore jẹ́ o, pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń gbóṣùbà káre fún àti tí wọ́n ń yẹ sí lóde àríyá yìí. Bẹ́ẹ̀ lòun náà tọwọ́ bọ àpò rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọrẹ àánú fún gbogbo wọn, tó fún wọn ní àwọn owó tó níye lórí eléyìí tí inú gbogbo wọn náà sì dùn sí, tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà ní gbáǹkọ́. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún Emmanuella Adérọ́pò ìyẹn Sẹ́ríkì ìyálájé ti gbogbo ìlú Ẹ̀gbá pátá. Òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún ní gbáǹkọ́ pé Elédùà ó tún máa jẹ́ kó máa mọ̀ ṣe o, yóò máa mọ̀ ṣe sí i, kódà yóò sì máa dára lójú gbogbo àwọn ènìyàn ni. Òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ̀yìn. Kò ní máa ju báyìí lọ lórí ìròyìn tòní. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá ìyẹn náà ò ní fọ́ láṣẹ Èdùmàrè.